Ẹ̀yin èèyàn, Ìyábọ̀ Òjó ó ti fèsì o. Nínú fídíò yìí, a ó máa sọ èsì tí Ìyábọ̀ Òjó tó sọ sí arábìnrin tí wọ́n ń pè ní Lizzy Anjorin. Ẹ kúkú mọ̀ wípé òṣèré orí ìtàgé òun ni àwọn méjèèjì tẹ́lẹ̀ rí. Ìyábọ̀ Òjó nìkan ló sì ń ṣe fíìmù Yorùbá o. Lizzy Anjorin kì í ṣe fíìmù mọ́, ṣùgbọ́n nǹkan tí a bá wá lénìí òun kọ́ nìyẹn. Lónìí, kí ló ń ṣẹlẹ̀ ní ẹ̀rín Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó? Ẹ jẹ́ ká sọ díẹ̀ nínú bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. A ó máa sọ díẹ̀ fún yín báyìí. Nígbà tí Ìyábọ̀ Òjó tó lọ ṣe ìgbéyàwó ọmọ rẹ̀ Priscilla ní ìlú Tanzania, kò ṣe ní ilẹ̀ Nàìjíríà wa níbí, ó lọ ṣe ní ìlú Tanzania. Ṣùgbọ́n Lizzy Anjorin ó wá jáde, ó wá ń sọ̀rọ̀ látìgbà yẹn wípé ó ní lẹ́yìn ìgbà tí ọmọ Ìyábọ̀ Òjó tó ti ṣe strippers ní àwọn klọ́ọ̀bù oríṣiríṣi, ó ní lẹ́yìn ìgbà náà ni wọ́n ṣẹ̀ ń gbé ìgbéyàwó lọ sí Tanzania. Ó ní kò sí nǹkan kan tí ó special nínú ìgbéyàwó tí àwọn Ìyábọ̀ Òjó tí wọ́n ń ṣe o, tí wọ́n fi ń gbé lọ sí ìlú Tanzania. Ó ní kò sí nǹkan kan tí ó special níbẹ̀ o. Ó ní ọmọ rẹ̀, ó ní wọ́n ti lò ó lò ó lò ó. Ó ní Ìyábọ̀ Òjó ó wá sọ̀rọ̀ padà o. Lizzy Anjorin ti sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára tí a mọ̀ sí Instagram. Ṣùgbọ́n lénìí Ìyábọ̀ Òjó ó ti fèsì sí ọ̀rọ̀ tí Lizzy Anjorin ó ti fèsì sí o. Ìyábọ̀ Òjó sọ wípé ó ní òun pẹ̀lú Lizzy, ó ní àwọn ò ní gbọ́nmi sí omi ò tó tẹ́lẹ̀. Ó ní kì í ṣe pé àwọn ní gbọ́nmi sí omi ò tó. Ó ní ṣùgbọ́n ìjà ìlara òun ni ó ń jà o. Ó ní torí wípé kò nírú rẹ̀ ló fi ń jà o. Ó ní ẹni tí ò nírú ẹni kò lè mọyì ẹni. Kan tí Ìyábọ̀ Òjó tí ó fi fèsì nìyí. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín lénìí nìyí. Ọpẹ́ Ọmọ Àjíbóyè òun ló níròyìn yín. A kò ní rí jù báyìí lọ. A kú Sunday ní ó dìgbà.